Akí ẹ̀yin èèyàn wa nílé pé a tún kú àsìkò yìí. Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa níbi ìhù kálíwà ìròyìn ní fẹ́rẹ́jógí. Òun náà la ṣe bẹ́ẹ̀ tá a mú wá pẹ̀lú bó ṣe jẹ́ àjà àbalẹ̀ kó tó máa tutù. Orúkọ oníròyìn òun náà ni àyànfẹ́ Elédùmarè èyí tá a mú wá fún ẹ lásìkò yìí. Wọ́n la pè lájà àbalẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ikú ti dọ́rọ́, erin ti wọ́, àjànàkú ti ṣe bẹ́ẹ̀ ó ti sùn bí òkè, ẹni retí lọ. Ọ̀jìnmí àgbà àfáà mùsùlùmí Muyideen Bello Àjàní ọ̀nà ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó súnmọ́ àgbà àfáà náà tó tún jẹ́ bí ọmọ kéwú sí àfáà ọ̀hún, èyí tí ọ̀pọ̀ mọ̀ sí Akéwùgbadé Góòdì Taofik, èyí tó fi ìròyìn náà léde nínú àtẹ̀jáde kan tí wọ́n fi sójú òpó ayélujára. Ibẹ̀ náà ti sọ di mímọ̀ wípé bàbá tó jẹ́ oníwàásí àgbáyé ọ̀hún tó sì tún jẹ́ ọ̀jìnmí àfáà mùsùlùmí, èyí tí ó wáyé ní ọdún 1940 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́nìí tí ń ṣe ọjọ́ kẹfà nínú oṣù kejìlá ọdún 2024, léyìí tí ọjọ́ orí bàbá náà tó ṣe déédéé ẹni ọdún méjìléní ọgọ́rin òun ló ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́, ẹni tó tún jẹ́ akọrin olórin mùsùlùmí Kátìbí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Àpọ́nlé Ànábì, òun náà ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà ló ti fi múlẹ̀ nínú ètí ikú bàbá náà tó jẹ́ ọ̀jìnmí àfáà mùsùlùmí tó ti gba gbogbo orí ayélujára, nínú ètí àwọn tó jẹ́ nínú ètí àwọn tó ń jẹ́ ẹlẹ́sìn Islam tí wọ́n ti ń banújẹ́ bàtà sì ti wà nínú ọ̀fọ̀ pẹ̀lú bọ́n ṣe ròyìn bàbá náà wípé bàbá náà jẹ́ ajínrere tòótọ́ nígbà ayé rẹ̀ tó ti fi wáàsí rẹ̀ tún ọ̀pọ̀lọpọ̀ ilé àti ìlú tó ti fi tuntun pẹ̀lú bí bàbá náà ṣe máa ń sọ òkodoro ọ̀rọ̀ nínú wáàsí wọn náà. Níṣe ni ogunlọ́gọ̀ àwọn mùsùlùmí ni wọ́n korojú tí inú wọn sì bàjẹ́ sí ìròyìn náà. Wàyí o, ohun tó ṣokùnfà ikú bàbá ọ̀hún ó ní ẹnikẹ́ni kò tí ì mọ ìdí rẹ̀ lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ, ṣùgbọ́n tá tún máa fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà láìpẹ́ yìí bí ó bá ti ń lọ. Bàbá Muyideen Àjàní Bello ó ti gboríṣiríṣi àmì ẹ̀yẹ ní inú ẹ̀sìn ìsìláàmù ní ilẹ̀ káàárọ̀ òjìrè tó fi mọ́ ilẹ̀ haúsá àti láwọn ilẹ̀ òkèrè lóríṣiríṣi kó tó di wípé ọlọ́jọ́ òde. Ayọ̀ máa fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bí ètò ìsìnkú bàbá àgbà àfáà náà Muyideen Bello yóò ṣe máa lọ. Ó kéré tán ènìyàn 5 ló ti jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó tó wáyé mọ́júmọ́ nílùú Ìbàdàn ní agbègbè tó pè ní General Gas Àkóbọ̀ ní Ìbàdàn ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn, wọ́n sọ di mímọ̀ pé ní nǹkan bí dédé agogo 11 alẹ́ àná mọ́júmọ́ èní ó ní ìjàmbá náà ló ṣẹlẹ̀ ní ìdojúkọ ilé epo NNPCL tó wà ní Ìbàdàn tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú àlàyé tí àwọn ènìyàn náà èyí tí wọ́n ṣe fún ikọ̀ oníròyìn, wọ́n sọ di mímọ̀ wípé ọkọ̀ Micra ló gbé ènìyàn 5 sí inú nínú ètí ọkọ̀ tírọ́ọ̀kì tirẹ́là ńlá kan tó ti ṣe bẹ́ẹ̀ yàwọ́ tó sì lọ kọlu ọkọ̀ Micra ọ̀hún nínú ètò tẹ̀ mọ́lẹ̀ ní ìtẹ̀kùtẹ̀ tó fi jẹ́ wípé àwọn 5 nínú ìta tó ti rí ẹni tó jẹ́ awakọ̀ gan pàápàá tí gbogbo wọn tí wọ́n ti fi ààyè sílẹ̀ báyìí tán sì ti jẹ́ Ọlọ́run nípè. Gẹ́gẹ́ bí ìròyìn náà gbèsè tẹ̀ wá lọ́wọ́ lásìkò tá a fi ń kó ìròyìn jọ, a kò tí ì lè mọ orúkọ ẹnikẹ́ni nínú àwọn tí ìjàmbá ìṣẹ̀lẹ̀ náà èyí tí ó kàn, àmọ́ níṣe náà sọ di mọ̀ pé àwọn 5 tó ń bẹ nínú ọkọ̀ Micra náà ó náà ṣe bẹ́ẹ̀ tán jáde láyé. Ọwọ́ àjọ Civil Defence ti tẹ ògbólógbòó ọ̀kan pàtàkì lára àwọn ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ní ìpínlẹ̀ Èkìtì. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro fún ikọ̀ àjọ Civil Defence yún ẹ̀ṣọ́ ara ẹni oní ààbò ìlú Afọlábí Tolúlọpẹ́ bó ṣe fi ìròyìn náà léde tó sì fìdí rẹ̀ múlẹ̀ wípé ọwọ́ ti bà ògbóǹtarìgì ọ̀kan pàtàkì lára àwọn ikọ̀ agbésùmọ̀mí Boko Haram èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Isa
Jafaru gẹ́gẹ́ bí ó ṣe ṣe àlàyé rẹ̀. Isa Jafaru yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ túmọ̀ sí Nabid nínú àlàyé tí alukoro náà èyí tó ṣe. Ó ní ilẹ̀ Haúsá lọ́hùn-ún ní àríwá ó ní àwọn jàǹdùkú ikọ̀ agbésùmọ̀mí Boko Haram náà ó ní wọ́n ti sá kúrò lẹ́yìn tí ọwọ́ ìyà àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó ń tọ̀ wọ́n lára dáadáa nínú ètò mú wọn tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ náà fi júbà ìwòrò padà wá sí ilẹ̀ Káàárọ̀ Oòjíire báyìí lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò káàkiri àwọn tí wọ́n da àdúgbò àti ìlú rú. ó ní wọ́n sọ di mímọ̀ pé ọwọ́ ba arákùnrin tó jẹ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí yìí ní ìlú tí wọ́n pè ní Ìlọ́rọ̀ Èkìtì tí ń ṣe ìpínlẹ̀ Èkìtì. alukoro náà ni òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù ní ọwọ́ ti bàbá yìí nínú ìtàwọn kan ti fọ́n dàgbé tán sì ti lọ tẹ̀dó sáwọn ilẹ̀ bòmíì ní ìlú Èkìtì náà. ó ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn láti fi ọwọ́ òfin mú gbogbo àwọn agbésùmọ̀mí tán sá kúrò ní ilẹ̀ Haúsá náà láti wá tún dá ẹgbẹ́ míì kalẹ̀ ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire pẹ̀lú bó ṣe sọ di mímọ̀ pé ilẹ̀ Káàárọ̀ Oòjíire o kò ní fi ààyè sílẹ̀ fáwọn agbésùmọ̀mí láti jẹ gàba lé wa lórí. ó wá pe gbogbo àwọn orí adé àti ọrùn ìlẹ̀kẹ̀ tó fi mọ́ gbogbo àwọn olùgbé inú ìlú wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ jáya ikọ̀ ojú ni alákànfin sọrí lásìkò yìí pẹ̀lú bó ṣe jẹ́ wípé gbogbo àwọn agbésùmọ̀mí ilẹ̀ òkèrè náà oná ti ń sá wá sí ilẹ̀ Káàárọ̀ Oòjíire ká sì má padà wá lajú sílẹ̀ ká má lajú sílẹ̀ kí tálùbọ̀ kó má bà wá kó wọ́. ó ní bẹ́ẹ̀ bá ti kẹ́fín ẹnikẹ́ni tí ìrìn rẹ̀ tó mú ìfura dání àbí ojú tuntun ní àdúgbò tẹ́wù kẹ́ ẹ lè wà ẹ dákun ẹ dábọ̀ ẹ tètè kàn sí àwọn agbófinró kí wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ àtèyí tó tọ́ lórí àwọn ènìyàn náà torí pé gbogbo wọn náà ti fọ́n dàgbé sí ìgboro báyìí. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí gẹ́gẹ́ bá a ṣe sọ wípé ló ní fẹ́rẹ́ jogi òun náà la mú wá sójú móhùnmáwòrán yín ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti gbọ́yìn náà ní àyànfẹ́ Elédùmarè ayọ̀ tó padà máa fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ nígbà tí a bá ti ń rí àwọn ìròyìn náà mọ́ dání dáadáa. ìntàmú wá fún àsìkò yìí tá a mẹ́nubà ẹja tó pẹ̀ kẹ́lù lẹ́ẹ̀kan sí i àsọdí mímọ̀ pé ikú ti dóró ọ̀jìnmí àgbàfà mùsùlùmí Alhaji Muyideen Bello Ajani ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́ni tí ń ṣe ọjọ́ Jímọ̀. àlókèrè tán ènìyàn 5 ló ti jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó ètò wáyé mọ́júmọ́ nílùú Ìbàdàn. àsọdí mímọ̀ pé ọwọ́ àjọ Civil Defence ti tẹ ògbólógbò ọ̀kan pàtàkì lára àwọn ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ní ìpínlẹ̀ Èkìtì lẹ́ni tó sá kúrò ní ilẹ̀ Haúsá látún ti wá dẹ́gbẹ̀mí kalẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì náà. títí dìgbà tá a tún máa padà pàdé ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́lẹ̀ máa rí wa wò rí wa gbọ́ lóòrèkóòrè tẹ́ bá sì ti subscribe ẹ má gbàgbé láti tan notification yín kó lè máa fún yín ní làbárè bí ìròyìn wa bí ó bá tó ṣe ń drop bó ṣe ń balẹ̀ ní bàgẹ́ gẹ́gẹ́ bá ṣe ń jẹ́ orúkọ àjà àbálẹ̀ ìròyìn. títí dìgbà náà àtẹ̀mí àtẹ̀yìn ànígbùrọ̀ àbúrú síra wa ẹ̀kúṣẹ́ látàárọ̀.